ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́ wá yes èmi ò lè ṣe kí n má wo Bisi ológe show èmi ò lè ṣe kí n má wo Bisi ológe show ó ti gbádùn jù o Bisi ológe show ẹ máa wò ẹ má gbé kúrò ńbẹ̀ o àríyá pọ̀ ńbẹ̀ ó ń ṣàn àríyá ń ṣàn Bisi ológe show iyọ̀ ni. orúkọ mi ni Mrs. Fasilat Arowolo ọmọ bíbí méjì mo dúpẹ́ púpọ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ó sọ mi ní ọjọ́ ìní ẹ̀mí mi tó rí 50 a ṣe 60 70 80 100 120 nínú ọlá nínú àlàáfíà àti ẹ̀mí gígùn Ọlọ́run mo dúpẹ́ mo fi ọpẹ́ fún Ọlọ́run ọba mo wá kí Ọlọ́run nínú ìgbà kó fi ọrùn kẹ́ ọkọ mi mo sún Arowolo kó bá mi kẹ́ ilé àwọn ọmọ ìsinmi àwọn ọmọ ìlú ọlọ́pàá ọ̀sán lẹ́mí ẹ̀dùn mo tún wá dúpẹ́ lọ́wọ́ ẹni bí ọkàn mi tí ó jẹ́ kí aṣọ yẹ ní èjìká mi àǹtí mi ẹ̀gbọ́n mi ọmọ ìyá gidi ọmọ ìyá lálùbáríkà ọmọ ìyá lálùbáríkà ọmọ tó máa fi ẹni tó fi ń tọrọ ìyá mi ni àǹtí mi ni gbogbo nǹkan ló jẹ́ fún mi kò jẹ́ ká sọ́jọ́ ní èjìká mi mo dúpẹ́ lọ́wọ́ alájà Bimraj mo dúpẹ́ lọ́wọ́ púpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wá ilé wọn tán fi sílẹ̀ Ọlọ́run Elédùmarè á jẹ́ kí wọ́n délé ní ayọ̀ àti àlàáfíà àánú Ọlọ́run dùnú Ọlọ́run àlùbáríkà Ọlọ́run a máa bá gbogbo wa gbé wọlé aláhùnlá wọlé àbúwátá ìlànà. orúkọ mi ni àlàbà mákàtí ọ̀gá àbúrò mi kọ́sì ìdìbò pọ̀ Fasilat Arowolo òun ló ṣe tí ẹgbẹ́ ìdílé a ṣe nínú ọ̀pọ̀lọpọ̀ ọdún òun tó ṣe 50 a ṣe 50 a ṣe 70 a ṣe 80 nínú àlàáfíà a ṣe 90 a ṣe 100 nínú àlàáfíà àdúgbò àgbọ̀nà tó ń ṣe iṣẹ́ ọlọ́pàá ọlọ́run àbúrò náà wà dá àwọn òun tó ti gbé ẹrù ẹ̀kọ́ láti kékeré náà bá gbé tó fi máa náà àforíjọ pé bàbá wa pọ̀ bàbá wa jẹ́ sáfẹ́fẹ́ bàbá tá a máa ṣàjọyọ̀ náà àgbẹ̀ láyé àbúrò lẹ́yìn lágbára náà gbogbo àwọn tí wọn náà ló máa ṣe kí lójú ẹ̀ má ṣe kí ti aláwọ̀ ìgbà pẹ̀lú àṣẹ ọlọ́run gbogbo àgbà ìwé ọwọ́ ẹ̀. Hello, ẹ̀kọ́ lẹ̀ gbogbo. Ok, orúkọ mi ni Alájà Bímbọ́rájí, tàmù sí Bimraj, Ìgbàlógún market. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin Balógun tí ẹ wá àti àwọn tí ó ṣe ara Balógun. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún 58th birthday. Àbúrò mi, ọmọ ìyá mi, ọmọ bàbá mi, ọmọ tí ó dá sí mi gidi ni gbogbo tí bá ti sọ bá gbogbo bá ti fẹ́ ṣe àdúró tì mí tóun náà bá fẹ́ ṣe àdúró tira wa ni ọmọ Elédùmarè ọba láàánú kéṣù máa yà wá káwọn ọ̀tá má kó sáàrin wa èèyàn bí èṣù èṣù bí èèyàn ó má ra àrìn àwa méjèèjì ọmọ ìyá mi gidi ni ọmọ tó dára ẹni tí bá ní hé òun náà ti pé tí bá ní bí náà ní tí bá ti sọ kò ní yẹ̀ mí lẹ́nu wò Ọlọ́run Elédùmarè kọ́ lọ́ọ́ máa fi eléyìí ṣàṣemọ́ fún un Ọlọ́run jẹ́ kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àwọn ọmọ ẹ̀ kọ́nà jẹ́ kó rẹ́mi tọrùn tó bá di àsìkò tí sọ wọ́n máa ń jiná Ọlọ́run jẹ́ kan fi ṣàwátì lágbára Ọlọ́run ohun tó ṣẹ́bi sí ẹ̀ náà ni kó jẹ́ ìdààmú nígbà ní Balógun market Ọlọ́run Elédùmarè balẹ̀ kò ní jẹ́ kó fi pìtì èmi náà ní fi pìtì aburú ìtàn rẹ̀ náà máa dìjọ́ fi pa lágbára Ọlọ́run gbogbo àwọn olólùfẹ́ wa náà tàn wá láti Balógun mo dúpẹ́ lọ́wọ́ mama bí gidi náà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Alájà Mùníkà Alájà Kudirat Alájà Mọ́síàt Hajia Fasilat pẹ̀lú Alájà Silifat bẹ́ẹ̀ lọ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn àwọn ẹ̀gbọ́n mi nìyẹn nínú fámìlì wọn náà lébi mọ̀rọ̀ bá láti bá ṣe ń kóra wa kiri kéṣù máa yà wá káwọn èèyàn kéṣù ọ̀gbàdé rẹ̀ tó má bọ́ sáàrin wa
olúwa dúpẹ́ gbogbo ẹ̀yà ara balógun náà pátá mo dúpẹ́ lọ́wọ́ yín dájújọ́ ń ṣe òun kan náà olùfẹ́tẹ́ ní sí wọn ẹ̀ṣẹ̀ pé wọ́n nífẹ̀ẹ́ sí àbúrò mi wọ́n nífẹ̀ẹ́ sí mi náà ni gbogbo mọ́ ṣe wá àdúpẹ́ lọ gbogbo náà máa délé bá rí lágbára lọ òní rí ìmúdẹ́ tẹ́bí bá pọ̀ nù.
Focus on Naija, focus on paper.
Keep your money over, my son and you. And I feel let me go to play. Sweet the big baby get over. And I feel your daddy too. Like you best in the world. Every day I say to me, and I feel like baby. You need a little salary. I'm gonna be a let me see you got a better you know. I only get on the I'm a party when you make I am in the again. When you love me again, nothing is my back on you. Just to make it listen. You know, just a little busy. Be over the top, over the side. Take my day to go outside. I saw my home. So me, I'm just like what to be paid. I didn't come back. I'm not my keep your money over. My son and you. I love you.